irú mufti wo ni wo aráyé bá mi béèrè irú mufti wo leleyi tí ó kàn máa sọ̀rọ̀ jabu yó kàn máa sọ̀rọ̀ pàǹpà yó máa sọ̀rọ̀ tó le kò sọ̀rọ̀ ẹ̀sìn kò sọ̀rọ̀ fatiwa kan kò sí pé mo ka eléyìí jẹ́mi náà mo dá sí ibi àwọn kan bá tún wù àbàjẹ́ ẹja ṣe fatiwa ká sọ̀rọ̀ lérí ẹ̀ kò séyún àfọ̀rọ̀ controversy ni mufti eléyìí ọmọ bọ́ta sí gbogbo ìgbà yóò sáyà pọnpọnpọnpọn yóò máa sọ̀rọ̀ sáwọn àfa àwọn kan yóò máa sọ̀rọ̀ sí odidi headquarter àwọn kan yóò máa sọ̀rọ̀ sáwọn mufti àwọn kan yóò máa sọ̀rọ̀ sódidi àfa àwọn kan irú mufti wo leleyi kọ́ ọmọ sọ̀rọ̀ gbogbo ìgbà mọ́ríkàsì kèsè ilé kéwú gbogbo kálukú o mùdírù kan àyè kan olórí kan àfa kan ọ̀kan máa sọ̀rọ̀ bó ti irú mufti wo leleyi sẹ́yìn lè impose ara lé àwọn kan lérí ni àbẹ́yàn máa fi ìjẹ́ mufti ìlú rẹ̀ yóò máa fi dájọ́ lérí gbogbo mufti ilẹ̀ Yorùbá ni ìjọ ẹ̀ ń jẹ mufti yìí ọba mélòó ló wà ń bẹ́ẹ̀ ọba mélòó ló sáyẹ̀nsì ṣàhádà tán fi fún yín mufti at least ẹ bá fẹ́ tó pé mufti ilẹ̀ Yorùbá lélẹ́yìí mufti ilẹ̀ Yorùbá ni eléyìí gbogbo àwọn ọba tó ló fọ́ lóyè yìí kò ní jò nìkan gbogbo ìran ọba ní ọwà ń bẹ kí ló kàn pẹ̀lú àwọn rọ́bìtọ̀ ó sínú àwọn mẹ́mbà rẹ̀ èé lọ́bẹ̀ àwọn rọ́bìtọ̀ ìlú kọ̀ọ̀kan ọ̀kan yẹn mufti wọn àwa nílùú Ìlọrin ìlú tiẹ̀ náà yẹn wọ́n náà kí ló kàn pẹ̀lú mufti àwọn rọ́bìtọ̀ tó bá fẹ́ yan mufti gbogbo ilẹ̀ Yorùbá tó bá fẹ́ yan mufti gbogbo ilẹ̀ Yorùbá ẹnìkan náà la fẹ́ yan fún gbogbo ilẹ̀ Yorùbá ìsídà kọ́ yẹ pé gbogbo àwọn ọba òun ní òpè àwọn ọba òsì lè mọ ẹni tó pàtàkì tí wọ́n lè yàn tó ju káwọn àfa òpè lọ rọ́bìtọ̀ wà fún gbogbo tí ó so gbogbo apapọ̀ tí ó so gbogbo ilẹ̀ Yorùbá papọ̀ táàjọ ń sọ èdè kan náà gbogbo àwọn àfa àbẹ̀ tó bá ti kan ọ̀rọ̀ afẹ́jẹ wàzírù ni afẹ́yẹn mufti ni afẹ́yẹn kíní ni èéṣe ò sínú rọ́bìtọ̀ ò sínú àwọn àfa àbẹ̀ wọn ẹnìkan yàn olóyè nílùú wọn wọ́n fi oyè òun ni wọ́n fi ń parí ọkọ̀ ìlú rẹ̀ wọ́n máa kílèmù gbogbo ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ wá ní ti délẹ̀ ọ́ sáré sáyà pọnpọn síta wọ́n máa sọ̀rọ̀ sáwọn àfa àwọn kan apá ti fọ́rọ̀ mufti apá yẹn ti bàjẹ́ ọ̀rọ̀ púpọ̀ látijọ́ yàrí fatiwa kan tó dá látijọ́ tó ti wà lérí oyè yìí àfi controversy kan sáà máa dá wàhálà lẹ̀ kọ́ máa sọ̀rọ̀ sáwọn tó dù ọ lọ a sì ń dákẹ́ fún ọ à ń dákẹ́ fún à ń wo bí ọ̀nà ti dàgbà sí wọn bọ́jú eré ọ̀ wá ní pàwọn kan lé wọ́n máa ń la yukari mi náà sọ́wọ́ la yukara. ọkàn máa sọ̀rọ̀ jabu mọ́ríkàsì kẹsàyè gbogbo kálukú àwọn ọmọ kan bẹ wọn ṣàgbẹ̀yìn tẹ́yìn ṣe ẹnìkan ò lè fẹ́ ẹnìkan jẹ́ mufti láyé rẹ̀ kí ló kàn ń bẹ́ sí wọn ni ọ̀ ń bẹ́nu rọ́bìtọ̀ ni sọ́nbẹ́nu mẹ́mbà ni sọ́nbẹ́nu àtọ́jọyè ń bẹ̀ ni sọ́nbà wọn participate ń bẹ̀ ni tó bá ń bẹ́ ń bẹ́ tó ń ṣáraka ń bẹ́ tí wọ́n náà ṣe tàálíkù ń bẹ́ tí wọ́n náà ń sọ̀rọ̀ tó ń participate tó ń lọ gbogbo ìlú káàkiri a máa gbọ́ pé ìwọ náà lẹ́tọ̀ọ́ sí pẹ̀lú pé kéwù ìwọ náà kéwù ó sí ń bẹ́ aráàlú ọbàlú rẹ fi ọ́ joyè ọbàlú rẹ fi ọ́ joyè oyè kọ́ bá pé ní Yorùbá land kí ló kàn án àwọn rọ́bìtọ̀ yẹn tí wọ́n ṣé ọba ibẹ̀hún ni ìlú yín bẹ̀hún lórí nílùú yín bẹ̀hún ni ṣé ọba bẹ̀ ní ọ̀sọ́ pé òun ní olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá tí wọ́n mọ̀ fi jẹ́ mufti gbogbo Yorùbá sọ́ba rẹ̀ ó lè kílẹ̀mù pé ọba gbogbo ilẹ̀ Yorùbá tó nínú tá a gbọ́ lọ́dọ̀ àwọn kan ni pé wọ́n ní tí wọ́n ti ń bẹ́nu certificate tí wọ́n yàn ọ́ fún òun náà ni mufti ìlú rẹ̀ oríṣẹ́ tó ń ṣe o sì lọ́bì fún o gbìyànjú rẹ̀ ó ní mọ̀lẹ́bí nìyẹn o sì kí ọkúṣẹ́ ó kí ọkúṣẹ́ ó fi ọjẹ́ àwọn èèyàn nínú event níbi program náà ni wọ́n ti sọ pé èèyàn ẹja fi jẹ́ mufti Yorùbá ṣé ń bẹ́nu ìwé tó gbé fún ọ. àbọ̀bà rẹ lè jáde kọ́ sọ pé òun ní olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá tí ó fi di pé yọkàn jòkó síbi ààyè rẹ̀ ń bẹ̀ òní yóò máa pàṣẹ pé gbogbo ẹ̀ tí mo bá ti fún lóye o gbogbo ilẹ̀ Yorùbá ni mo fún. ọkàn wa jáde ó sì máa sọ̀rọ̀ sáwọn àwọn àfáà wa ó ní wo pé ilé kéwú ńláńlá kan rèé tí ó táfà rẹ̀ ò nírú ilé kéwú ni ilé kéwú yóò ti produce àwọn ọmọ kéwú táwọn àfáà rẹ̀ ò nírú ẹ̀
ó ní wò pé àwọn ẹlẹ́kẹ̀wò yìí ní àwọn àṣìyá ohun tí wọ́n ní àwọn àtibá wọn ọkàn máa sọ̀rọ̀ lọ jàbùlà irú mufti wo wá lélẹ́yìí mítìnì tó ṣe rọ́bìtọ̀ náà ní báyà bí oṣù báyà last year náà bó ti sáré bọ́ta náà nu ò ní jòkó láàrin wọn ò ní wà láàrin wọn ò ní gbọ̀n kẹ́kọ̀ọ́ kan máa sọ̀rọ̀ lọ ṣùà àtàrà kọ̀ọ̀kan tó náà jáde níjọ́ tí wọ́n ànáǹsì Sheikh Abdulrazak sọ́ọ̀lì Sheikh Abdulrazak Abdulaziz tí wọ́n yàn wọ́n ní mufti aramallahu hayatahu wa afiyatahu ẹ̀rọ kọ̀ọ̀kan òun náà tó bọ́ta ọkàn máa ṣàlàyé lọ ní àlàyé rẹ̀ ò lè kílẹ̀ àlọ́ láíláí tora àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ fún wa pé anákilu lahu hujjatun ala man lam yankul ẹ tọrọ sojú ẹ ó lẹ́rìí ó ní kọ̀nfàmù tí ó sọ ju ẹni tí ò sí ń bẹ̀ lọ ọmọ lọ Mufti ní tòótọ́ àmọ́ ò sí ń bẹ̀ ò sí ń bí eléyìí ọmọ bẹ́ẹ̀ ti gbà sọ ọmọ àwọn tó dìde tó support ọ̀sáré bọ́ta ó tún ṣe kan lánàá náà pé kí ni ẹ̀bí ìmáàmù lẹ Yorùbá kí ni ẹ̀bí ìmáàmù Ìbàdàn tá ló dákọ̀ ìmáàmù Ìbàdàn tẹ́ni sọ̀rọ̀ ìmáàmù Ìbàdàn tá ń sọ pé ìmáàmù Ìbàdàn bínú orí àwọn kan gbogbo àwọn àgbàlagbà tẹ́ ń bẹ́ńbẹ́ tí wọ́n ní làákàyè tó mọ̀rọ̀ sọ gẹ́gẹ́ bí wàkílù sọ Sheikh Suga wọ́n ń sọ pé àwọn sọ̀pọ̀tì ẹni tí bàbá Mudiru fi kalẹ̀ yìí wàzírù náà sọ pé àwọn sọ̀pọ̀tì ẹni tó fà kalẹ̀ yìí àwọn Sheikh Taofik Akeugba Gold àwọn náà sọ pé àwọn sọ̀pọ̀tì àwọn tó fà kalẹ̀ yìí ẹni tó gbé kábàrù wá fún wa tó ṣàlàyé gbogbo ìtẹ̀sẹ̀lẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀nì ń sọ pé wọn ò mẹ́sẹ̀ ẹnìkankan òun ò dákọ̀ ẹlòmíì ń bẹ́ẹ̀. wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar Ọlọ́run ní máa ṣẹ̀ṣà fẹ́ tó bá wù náà ọkàn wa bọ́ta kí ni ẹ̀bí Ìmáàmù Ìbàdàn ẹ̀kejì wọn dákọ̀ Dr. Bari kan tí aráyé táwọn kan tó sì wà ń bẹ̀ tó sojú wọn sọ pé àwọn ògbọ́pẹ́ nìkan dákọ̀ Dr. Bari adamallahu hayatahu wa afiyatahu kásà máa fẹ́ràn àbòsí kásà máa dá gbogbo ẹ̀ papọ̀ kátó àgàgà ń tọ́wọ́ burú jáì fún ẹni tó ní tọ́pẹ̀rẹ̀ ní mufti ẹni tí ó máa dájú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹjọ́ kọ̀bọ̀rọ̀ máa kàn ọ̀rọ̀ ẹ̀sìn iṣẹ́ tó bá ṣe lérí àga ọ́fíìsì mufti tó fàtiwá tó wà yẹn òun náírà yóò fi recognize pé ọ̀gbọ́ fàtiwá tó ń dá ń bá laka ìmú kèé ṣe fàtiwá ìlú yín nìkan ó ń wúlò fún gbogbo ilẹ̀ Yorùbá ọkàn wá wà lérí táìtù nìkan àríṣẹ́ tó ń ṣe táìtù nìkan lọ kàn bùkátà àríṣẹ́ rẹ àrí fàtiwá kan àrọ́rọ̀ ìlú kan tó dàrú tó wà ń lọbẹ̀ tó ń lọ lè yanjú ẹ̀ ìlú kan àwọn ìlú kan bẹ kó tó di pé àfọwọ́ làbí ìbàdàn àmọ́láwọ̀ ayẹ́tẹ̀wọ̀ àfiyẹ́tẹ̀wọ̀ tí wọ́n fi lọ ní ìlú tó ń lọ lè yanjú ẹ̀ ń jọ sí àwọn sẹ́nu ohun ló fi ránṣẹ́ kó di ní mufti ọmọ sọ pé bí a bá dogun kó dogun bí a bá dìjà kó dìjà bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ tọ́pìkì pé kò yẹ fún kèfèrí kó yọ mùsùlùmí ní mọ́mú ọ̀rọ̀ tọ́pìkì tó bá mu náà àmọ́ ńlá káyìn ló gbé kalẹ̀ kì í ṣe pé ń tẹ̀lé rẹ pé ní ọmọ sọ pé bó bá lè dogun kó dogun bó bá lè dìjà kó dìjà ẹni tó pèrè ní mufti sọba àlú yín náà wá yan gbogbo ọba àlú yín náà wá ṣe kí ni o òun náà wá yan mufti gbogbo ilẹ̀ Yorùbá àbí exaggeration bí mufti ti wá pọ̀ káàkiri tó àwọn òun láàárín tó wá bọ́ tàbí wọ́n sọ̀rọ̀ pọ̀npọ̀npọ̀n sọ̀rọ̀ bí àgọ̀ mọ́ pa àfa àwọn kan lé mọ́ pa síwájú àwọn kan lé mọ́ fẹnu bẹ́ńtẹ́ àwọn kan ní ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe àwọn kan ní sọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe ilé kéwù kan mọ́ fọwọ́ sí júwe markaz mọ́ fọwọ́ sí júwe mudirul markaz mọ́ fọwọ́ júwe sheikhul markaz àwọn jáde lérò lọ́ba jẹ́ lérí ọ̀rọ̀ mufti alhamdulillah àti ilẹ̀ rọ́bìtọ̀ tẹ́ bá wo Sheikh Abdulrazak lónìí náà wọ́n kí gbogbo àwọn tọ́jọ́ wà nínú rọ́bìtọ̀ wọ́n kí gbogbo mùsùlùmí lágbàáyé wọ́n kí gbogbo àwọn Ọ̀ṣun wọ́n kú gbogbo ilẹ̀ Yorùbá àwọn tó lẹ́tọ̀ọ́ sí àti máa sọ̀rọ̀ nípa pé ta ni ọ̀jẹ́ ta ni ọ̀jẹ́nu wọ́n ti fi wọ́n jẹ́ alhamdulillah inú ilé dàrú nu kọ́ọ̀sì tó máa tún tó padà ọlọ́run sì jọgba títò kí lọ́kàn wọ nínú ìlú yín bẹ̀rùn kọ́ ọmọ kílẹ̀mù mufti gbogbo ilẹ̀ Yorùbá iṣẹ́ kí lọ wá sí látijọ́ tó ti gba mufti òní ìlú wo lórí wọ̀ tó orí yanjú pẹ̀lú mufti tó ló ṣe ọmọ sọ̀rọ̀ àfa ẹlẹ́kọ̀ọ́ sọ pé ntọ́ bá mọ̀ ni ọmọ sọ wala taqfu ma laysa laka bi'ilm ntọ́ bá ti mọ̀
ọ máa sọ pé ọ́fíìsì tí wọ́n sì wà wọ́n recognize ìyẹn ṣiṣẹ́ tọ̀ rọ́bìtọ̀ ní wọ́n jáde fún àbí wọ́n jáde fún ọ pé rọ́bìtọ̀ ìjọba ò mọ̀ wọn ò níwèé ọ̀wádìí Kùránì ní fasalu ahla zikri in kuntum la ta'lamun nítorí ọba ti yí ọ tọ́ ọba ti mọ̀ wádìí ń pẹ́ Sheikh Suga ń ṣàlàyé fún ọjọ́ sí ipe ọkùnrin máa farabalẹ̀ òun náà wà rọ́bìtọ̀ tí wà yín náà wà registered ó kọ́ tó ń wá ní òórí ó kọ́ yẹn àti change àti fi hàn kan méjì change tá fi register fàbúìtà lẹ́sìn káfàrà ọ̀rọ̀ dàrú mọ́ ọlọ́wà bí ọ̀dàrú ká sọ pé odidi mufti kò ní gbá rìsáàsì dójú àmì mufti ò ní wádìí ìmọ̀ dójú àmì mufti ò ní wádìí tí ọba sọ dójú àmì yọkàn bọ́ta yọkàn ni wọ́n máa tan screen sẹ́wọ̀n létí ọ̀rọ̀ ẹjọ́ nìkan odidi mufti kí mufti ọmọ rojọ́ gbogbo ìgbà máa rojọ́ gbogbo àwọ̀ kí ló ń sọ náà ẹjọ́ ni wọ́n yọ ẹrù fáyín wọn ò fún ẹrù fáyín ní kọmíṣánná adúlù wàhálà tó ṣe odidi mufti onímọ̀ tí wọ́n máa sọ̀rọ̀ ẹrù fáyín wọn ò fún adúlù wàhálà rẹ̀ yìí àbòsí lẹ fẹ́ dálẹ̀ kíní kan sọ̀rọ̀ òṣèlú lọ fẹ́ yanjú ni àbọ̀rọ̀ ẹ̀sìn àbọ̀rọ̀ ọmọ kò ní mizan wà mẹ́yà kò ní wọn ọ̀rọ̀ wò yàtọ̀ dúlẹ̀ gbàkọ̀ afẹ́lẹ́kọ̀ọ́ kan sọ fún wa pé أقبل على النفس واستكمل فضائلها ẹ̀mí rẹ̀ dájú kó mójútó tí ó bá mọ́ kó ìbá فأنت بالروح لا بالجسم إنسان ẹ̀ta ń pè léèyàn ẹ̀ta ara yóò mọ̀ bọ̀wọ̀ ẹ̀ta ara yóò mọ̀ sọ respect ẹ̀ láàkà inú orí la rẹ̀ ẹ̀mí gidi wọ́n rí la rẹ̀ kìí ṣe bọ́dí kọ̀wá jásẹ̀ bọ́dí ma sọ̀rọ̀ pàmpàpàmpà jòkó lérí ẹni jòkó lérí rọ́ọ̀gì ma rojọ́ kankí ma bá wọn Yorùbá nation ma bá wọn fa wàhálà àrójútu ẹ látijọ́ tó ti jẹ mufti ní nílùú yín bẹ̀rún mufti bíi dubai tó bá àwọn kan bá sọ fún sátífíkẹ́tì rẹ mufti ìlú yín ni tí ọba wa jẹ́ bẹ́ẹ̀ àwọn kan sọ pé àwọn olè jẹ́ tí Yorùbá wà sọ iṣẹ́ tó ń ṣe látijọ́ yìí ó sí nínú rọ́bìtọ̀ kí ló kàn pẹ̀lú gbogbo ṣáánù wọn gbogbo ṣùúrù wọn kí ló kàn ó sínú ẹgbẹ́ wọn ó sínú mẹ́mbà wọn ó sínú àwọn àyè wọn ọmọ wa ta sí rọ́bìtọ̀ wà ní sọ̀rọ̀ sí rọ́bìtọ̀ nìkan máa sọ̀rọ̀ sí mùdírù lókè ọmọ sẹ yẹyẹ ọmọ lọ́mú yẹyẹ lékéwù kan àwọn lékéwù kan márkàsì kan gbogbo ọgbà a sì ń dákẹ́ fún a sì ń pọ́nlé gbogbo ọgbà lẹ́jọ́ tó tí wọ́n ń bọ̀ táwọn náà ń jábọ́ náà ni a padà rí pé òní gbárí ṣáàṣì ọ̀rọ̀ wọn padà dàrú wọn lọ́wọ́ náà ni tí Sheikh Suga ọba wa yẹjọ ti ṣe wákìlù fún gbogbo ilẹ̀ Yorùbá tí wọn bá wá fi làákà ìbọ̀ sọ̀rọ̀ èrì ọ̀há ní pé wálẹ̀ pé wọ́n rẹ́gísítà rẹ̀ tó tọ́ o èmi mo ṣe mistake ó sì pé rẹ̀ mufti níjà sí pé òní ka Kùránì lójú àmì tó ọmọ fi jáde nu òní gbárí ṣàṣà àdìsà táwọn tó gbà wá tó ọmọ fi jáde a sì ń dákẹ́ fún à ń pọ́n lé a sì ń dákẹ́ fún ọkà mọ yẹyẹ mùdírù ọmọ sọ̀rọ̀ mùdírù bàbá waziri fún waziri al-markaz Sheikh Adam Yahya al-Fulani adam Allah wa ya'ata wa afiyata níjọ́ bàbá mùdírù fi wọ́n joyè nínú markaz mẹ́wọ̀n ní bí eré náà làánà pé àmọ́gbà wọn dérí àga wọn púrúfù ara wọn náà débi àwọn àmì tí wọn kẹ́wù markaz mi sọ pé ọgbọ́ waziri eléyìí ṣe waziri markaz nìkan o waziri àtàwọn àdàbí ni o kọ́dà ẹlòmíràn tó jáde tó kọ nínú àwọn sùmúrà pé waziri àwa sùmúrà náà ni ìmọ̀ yìí àti làákà yìí àti gbàgbọ́rọ̀ kalẹ̀ yìí àtàsúnṣe yìí ọkọjá waziri markaz nìkan ọlọ́wọ́ bá kọ́ yìí mọ̀ ṣe ẹ̀ ń jẹ́ waziri lérí gbogbo lékè pátá ni fún àdàbí ni fún markaz ni fún sùmúrà ṣebí wọ́n púrúfù ara wọn wọ́n púrúfù mímọ̀ wọ́n púrúfù làákà yìí nìyẹn tọ́ba ìlú yín bá fi ọ́ jẹ mufti ìlú yín tọ́ba púrúfù ẹ̀ tó lo ìmọ̀ tó jáde pẹ̀lú ìmọ̀ tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ tó ń gbé àwọn èèyàn débẹ̀ pẹ̀lú ìmọ̀ tó ń sọ tó ju ọjọ́ erí kálukú àti làákàyè kálukú lọ kọ́dà wọ́n sọ pé waziri mufti gbogbo ilẹ̀ Yorùbá ni ẹ́ ọwọ́ ń pariwo táìtù káàkiri àríwúsẹ́ rẹ̀ àríwúlò rẹ̀ àràǹfààní ẹ̀ àgbàlagbà kọ́ wá gbọ́ kọ́ yẹ pé biljismi insan bọ́dì nìkan ní fi ń pèrè léèyàn bàbá gba ṣàádà káàkiri kí abákan ní ìkóńtà sífúran
يعني إذا كنت ذا علم وأدب وإذا كنت ذا علم وكنت صفرا من الأخلاق والأدب فأنت صفر. قالوا مكيو قال بشهادة للأربعة قالوا أدرى الأربعة òun ṣiṣẹ́ káàkiri òun gbìyànjú òun ṣiṣẹ́ wọn káàkiri àwa bá pé ó lẹ́kọ̀ọ́ à ń mọ àwọn alápẹ̀lẹ́ sáyé àpọ́nlé à ń fi kálukú sáyé rẹ̀ à ń pa àwọn aṣíwájú lé ọ̀mọ̀rọ̀ sọ ọ̀mọ̀rọ̀ gbé kalẹ̀ ó ti di zero. Òkó ìbọn bá tó fi ọjẹ́ mufti gan àmúgbà tí wọn náà ti lè ṣàlàyé sọ pé má fámìlì níyẹn ìran kan náà ní lọ́jọ́ pa ọ̀rọ̀ fámìlì wọn fi yàn án ṣé wọn lọ mọ kéwù jù ní lùlù yín bẹ́ẹ̀ ìwọ lọ pé kéwù jẹ jù ìwọ lọ ṣiṣẹ́ jù ìwọ lọ ń fa àǹfààní dáadáa wọ̀ nílùú jù tí ọba bẹ́ẹ̀ fi yàn ọ́ wá kílèmù lu yín nìkan mẹ́kálíkù ọmọ bọ́ sọ pé tọ̀ tìlú yín nìyẹn bí ìlú yín ti mọ lójú wọn yan ìwọ nu àbí ká ní ìlú yín sí àṣìyàn ọwọ́ fẹ́ máa pèrè ní mufti gbogbo ilẹ̀ Yorùbá ọkàn ń rojọ́ lásán kò ní sí kọ́ọ̀lá láò kò ní sí kọ́ọ̀lá rọ̀ṣùl àfi kọ́ ọmọ yẹ̀yẹ́ àwọn àfa wa kọ́ ọmọ yẹ̀yẹ́ lékéwu wọn kọ́ ọmọ yẹ̀yẹ́ àwọn afikẹ́ni wọn. ẹ̀rí pé mi náà dààmú ara mi rárá fún gbogbo tí mò ń sọ yìí kátìrà kan ìgbé Kùránì kankan síwájú ìgbádìí kankan sí mo kàn fẹ́ fèsì ẹni yìí ni pé wàhálà rẹ máa pọ̀ ọkàn pèrè mufti ni ọ àrí wúlò ẹ àrí fatiwa kàtọ́ dẹ́ tó trend àrí gbogbo ìbá ara wọn tó pèrè aládùsùn náà yókù ọdẹ àkọdá o àjọṣe o àjọ wà ní ẹgbẹ́ kan àjọṣe ní ẹgbẹ́ kan ara wọn Gbádébọ̀ náà Dr. Gbádébọ̀ àrí Dr. Fadil àrí gbogbo wọn náà tí ẹyẹ ẹjọ́ nìkan kò sí nǹkan kan tó wá rí náà tó ju ẹjọ́ nìkan lọ ọwọ́ àṣàyà pọ̀npọ̀npọ̀n ó fèsì kámẹ́rà direct àwọn àṣìwáyí àwọn ọ̀rọ̀ tí ò wúlò àwọn ọ̀rọ̀ ẹjọ́ lásán àwọn ọ̀rọ̀ tí ó ṣàǹfààní ọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ ẹ̀sìn jẹ́kàn máa rojọ́ lọ ra yìí wọ́n yẹ̀yẹ̀ lónìí ó sínú ẹgbẹ́ wọn Ànábì ní dáìmá tí ọba ti sí bẹ́ẹ̀ má sọ ọ́ tí ọba ti kàn án má jáde sí ó sínú rábítọ̀ náà ẹranko lọkùnrin yìí fà yọmọ wá rojọ́ lọ ra yìí àwọn gbogbo àwọn tó pèrè aládùsùn náà sínú rábítọ̀ kí lọ́kàn wọn ń sọ̀rọ̀ àwọn àgbà nu wọn ni o tó nílàáká inú wọn ni o tó lẹ́kọ̀ọ́ nu wọn ni o ń sọ̀rọ̀ àwọn kéèké kan tán wá fọ́lọ́wọ́ káàkiri àbí wọn rojọ́ eribú káàkiri tán dá wà láàrẹ káàkiri ń sọ̀rọ̀ àwọn tó lẹ́kọ̀ọ́ nu wọn àfà Kọ́mọ̀rù ni àfà Múránà ni àfà Gbádébọ̀ ni àfà Fọ́dí ni ẹ̀ẹ́dẹ́rì gbogbo àwọn yòókù kí ló kàn pẹ̀lú wọn ò sínú rábítọ̀ wọn ò sọ̀rọ̀ ń pa ẹ̀ ìwọ ọmọ pẹ̀lẹ́ lá àdùsùn náà ni ẹnìkan ó súnmọ́ súnà ẹnìkan ó súnmọ́ súnà ní ọmọ Sheikh Adam aláìníla káyà àgbàlagbà wàláhì làásì máa ráyé ọ̀rọ̀ àfà yẹn ti sú mi púpọ̀ ọ̀rẹ́ tó pẹ̀lẹ́ mufti ti sú mi púpọ̀ ṣebí tí máa sọ̀rọ̀ rẹ ni a ní kakílẹ̀ Ọlọ́run wí kílà nẹ́bí wí a máa ń pè gbogbo ẹjọ́ ń tiẹ̀ àwa bẹ́ẹ̀ lọ́run ẹni tọ́lọ́ ní wọ́n yẹn òní Ọlọ́run kó bùn wọn lẹ́mí gúngùn kọ́lọ́ sì ju wọn orí lò kọ́lọ́ ju ìmọ̀ bẹ́ńlẹ̀ làákàyè bẹ́ńlẹ̀ ìwà bẹ́ńlẹ̀ èdè bẹ́ńlẹ̀ jẹ́ mufti ìlú yín máa kílẹ̀mù ilẹ̀ Yorùbá máa rojọ́ rẹ káàkiri kò sí ń tọ́kàn kálukú lẹ́jọ́ ti pèrè ní mufti ilẹ̀ Yorùbá ẹnìkan bọ́ dá sí ẹnìkan bọ́ rojọ́ rẹ sí tó bá ní lẹ́fù rẹ ti kọjá mufti ọba tó fún ọ ọba rẹ ò lè kọjá kò lè máa sọ pé òun fẹ́ máa dájọ́ fún àwọn Ẹdó Delta Ọ̀ṣun ìlú rẹ náà ní ti ń jọba wọ́n sì máa sọ pé ọba àdúrà yìí ọba tí ìlú rẹ tí ò kọjá lẹ́fù rẹ tí ò kọjá lu ẹ ìwọ tó yàn lóye ṣe lè kọjá lu yín máa sọ̀rọ̀ pé ìlú yín o àkọ́kọ́ ni nínú ẹ̀sìn àkọ́kọ́ ni èyí wọ́n á túmọ̀ kọ́ wa sọ fún wa rọ́bítọ̀ ara ẹ àwọn rọ́bítọ̀ yìí wà lè yan mufti gbogbo ilẹ̀ Yorùbá alákọ̀ọ́kọ́ ni pé kọ́dà àwọn ọba tí gbogbo ọba ilẹ̀ Yorùbá bá kóra wọn jọ wọn ò lè yan ẹnìkan torí wọn ò ní mọ ta ló mọ̀ jù ta ló gbọ́yé jù ta ló nílàáká jù ta ló lánìyàn jù ta ló lè ṣiṣẹ́ jù àwọn àáfàá náà ni wọ́n ń pè ní bàbá ọba àwọn náà ni wọ́n kóra wọn jọ àwọn náà wọ́n lè fara wọn kalẹ̀ fún ọba pé
ẹni tí gbogbo ẹ̀yin ọba o gbogbo ẹ̀yin ọba o ẹ sáyẹ̀nsì ẹni tó wù ká fi yan mufti rẹ̀ so ti yé bá ní ìgbà táwọn bàbá Sheikh Adam sì dákalẹ̀ kò sábà àgbà náà tí ó recognize tó pè ní rọ́bítọ́ til ulama wal ahimma àbí rọ́bítọ́ til ahimma wal ulama kò sẹ́ni tí ó mọ̀ báwọn bàbá Sheikh Adam ti gbé láká ìkalẹ̀ àti gbogbo àwọn àgbààgbà fábàdángbà náà àti bá ti ṣe kò sọ́ba tí ó mọ̀ tó àwọn àfáàbẹ̀ ìdájọ́ méjì mo fẹ́ gbé wá o tí wọ́n bá wá yan mufti gbogbo ilẹ̀ Yorùbá àwọn tó wá lẹ́tọ̀ọ́ àti yàn òun náà ní rọ́bítọ̀ torí pé gbogbo stéètì ló péjọ síbẹ̀ kèése ìlú kan ẹ̀rí pé ńgbà tí ọba wa ń lù lọ́rin fẹ́ yan mufti wọ́n ní mufti Ìlọrin ẹ̀rí pé bàbá Sheikh Miskin adamallahu hayatahu wa afiyatahu àwọn náà máa sọ pé mufti libiladi Ìlọrin al-mufti rabi fi diyari Ìlọrin àbíbẹ̀ kọ́ ni mufti ẹlẹ́kẹrin nu ọba lúwa ọ sọ pé ìlọ àmìrúwa ẹni tí mo yan mufti ọkọ ọmọ jẹ́ ti lúwa a ní àwọn òbándómọ̀ bẹ́ẹ̀ tọ́jẹ́ ti lọrin a ní tàwọn kinní náà bẹ́ẹ̀ ìgbà tó bá tiẹ̀ sí yẹn wọ́n ní tìlú yìí ni wọ́n náà jẹ́ téèyàn bá wá yan ọba rọ̀ tí ó jẹ́ general yóò jẹ́ pé ibi ààyè àtọ́fíìsì tó bá ń pa gbogbo àwọn àáfàá bẹ̀ pọ̀ kọ̀ wá sí ibi tí ó pa wọ́n pọ̀ tó dúró bí tọ́ tó wà ní Ìbàdàn náà lọ ibi tí ara mú gbé sí náà nìyẹn Mudiru yìí sáré pé èmi mo fẹ́ jẹ́ bàbá Sheikh tó gbé tírà kalẹ̀ pé ẹjá sọ jẹ́sì kan báyìí tó gbé ráàyù kalẹ̀ gan wọn sáré àwọn làwọn fẹ́ jẹ́ sẹ́kẹ́tìrì náà ni àlè lórí jẹ́ rahimahullahu ta'ala bàbá Mudiru náà wọn sáré pé àwọn làwọn fẹ́ jẹ́ wọ́n kẹ́wọ́ pé ẹni báyìí wà competent a travel káàkiri wọn onímọ̀ sí ni wọ́n ó tún wá ní ṣùlọ́gà tó èdè pọ̀ lẹ́nu ọlọ́làjú tún wá ní wọ́n ó wá jọ̀dọ̀ tó lè sọ̀rọ̀ social media báyìí ebe yìí náà gbọ́ àwọn secret tó jáde nínú mítìnì yẹn àwọn tó lẹ́tọ̀ àti yan mufti gbogbo ilẹ̀ Yorùbá nù ààyè tí ń pa gbogbo wọn pọ̀ ààyè tí ń ṣe kíni o tí ń pa gbogbo wọn pọ̀ wọ́n sì yan alákọ̀ọ́kọ́ ẹni tó jẹ́ mufti tí rọ́bì tó bá fi kalẹ̀ pé mufti àwọn rèé òun ni mufti gbogbo ilẹ̀ Yorùbá number 1 ọba ìlú kọ̀ọ̀kan ní sọ pé òun fi ọjọ́yè kan kọ́ a máa sọ pé òun náà máa bá gbogbo ìlú sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó tún wá sínú kọ́dà báyẹ pé ọba fẹ́ jẹ́ náà ó tún wá sínú rọ́bítọ̀ ó sí nínú mẹ́mbà ó sínú àwọn àyè kí lẹ́jọ́ erí bútọ́ mọ̀ rò níjọ́ tó bá ìlú yín fi ọjẹ́ sẹ́nìkan bọ̀ fà á ẹnìkan jáde ẹnìkan ṣe live ẹnìkan sọ pé inú akoto yín bẹ̀ náà nínú ìlú yín bẹ̀ náà ìyẹn mufti ẹ̀tọ́ jẹ́nu wọ́n sì ṣiṣẹ́ débẹ̀ àbí kọ́ yẹ pé ìjẹ́ mọ̀lẹ́bí wọn fi jí ọ kí lẹ́jọ́ tó máa rògbé orí àwọn kan dé orí tiẹ̀ dé àwọn kan bínú ẹ̀ má bínú orí olóore kálukó dúró kullu hisbin bima ladayhim farihun ṣe fàárí pẹ̀lú ìlú yín kẹ́ńtọ́ jẹ ti Yorùbá náà ṣe kí ni o kó ṣe fàárí ọkàn máa dẹ́jọ́ lẹ̀ ẹ wo bí tẹ́ sọ̀rọ̀ yìí nìṣẹ́ exactly bó ti sọnù kàn máa rojọ́ lọ́ra yìí kesi pon na mi man stem lo le gba te lo le gbon so yi Buhari àbí lo le gbon so yi Muslim àbí ma lo le gbon Quran àbí ma lo le check àwọn maani logat ẹjọ́ lásán ni ọ̀rọ̀ ẹjọ́ na jáde hadha naqd rad an-naqd bin-naqd bil-uslub be yan bá wá rojọ́ fún ọ̀rọ̀ sí ẹ rojọ́ fọ̀rọ̀ so na padà bó bá lórin ẹ lórin fún na padà tó bá lo kéwú ẹ lo kéwú fún padà bó bá lo ọ̀rọ̀ ẹyọ ẹ lo ọ̀rọ̀ ẹyọ fún padà tá pé ẹjọ́ lásán lòun fẹ́ máa tọ́ bọ̀ àárọ̀dùn náà sì jọmọdún àbí àwọn èèyàn bá ní ẹ sọ̀ọ́sọ́ náà pé wàhálà rẹ pọ̀ ẹjọ́ yóò máa bá wọn rojọ́ gbogbo àpáàtì fọ́rọ̀ mufti kí ló kàn pẹ̀lú rọ́bítọ̀ kí ló kàn lóyún pẹ̀lú rọ́bítọ̀ gbogbo olúyín pátá gbogbo àwọn yẹn ń bẹ látọ̀ lúyín náà tó ń wá rọ́bítọ̀ náà wọ ọjọ́ yìí wọn ó ti pèrè ó ti sọ pé àwọn kan ẹgbẹ́ kan ni wọ́n ó sì ń já síwájú wọn náà ní àmìrù wọn ó yẹ ní kánà lọ́mọ wá kí ìwọ lọ́dá nǹkan yìí lẹ ṣé kádàm lọ́ dá rọ́bítọ̀ lẹ ṣé ádámù sáré pé mi mo fẹ́ jẹ àmìrù ìwọ yẹn lọ́ dá tiẹ̀ lẹ ìwọ náà lọ jẹ àmìrù wọn òye mufti náà tún dé ìwọ náà tó fẹ́ jẹ tó jẹ mufti wọ̀bì àrẹ pọ̀
ó fẹ́ kára yo re lo mi mo wo ìwọ yìí náà ni amir ìwọ yìí náà tó ni mufti boye mi tó dé ìwọ yìí náà tó ni ó tún kan Yorùbá land ni ìwọ yìí náà ló tún claim ẹ àwárí se re láti jọ́ yìí kódà bàbá wàzírù bẹ̀rùn gan tó jẹ́lu yìí àárí se wọn àárí ipa wọn àárí àtúnṣe wọn bó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn àárí fatiwa tó ń dá àrójútu ẹ ò ní bá wọn àdùsúnà ń jókòó papọ̀ kẹjọ dá fatiwa kan lérí ọ̀rọ̀ ẹ̀sìn bó lélẹ́ yóò ṣe rí bó lè yóò ṣe rí àárí ọ pẹ̀lú wọn àgbẹ̀ táìmù táwọn ọmọ rí ọ náà ní táìmù tó bá ti dọ̀rọ̀ ẹjọ́ ọkàn wa rojọ́ ráì Ramadan ní tó ń bọ̀ wáyé o ọlọ́njọba aláyà tàlàáfíà kọ́ bá wa pẹ̀lú dùnú mọ́jà tó fi rádaràda torí kò sẹ́ni tára rẹ̀ ó gbà kẹ́ni kọ́kàn máa sọ̀rọ̀ sáàfà rẹ̀ káàrà wà nù Ramadan ìtọ́sí pé Ramadan ká gbàwẹ̀ ẹnu ká gba tètí ká gba tinú ká gba tọkàn ọkùnrin yìí ó dàgbà báwọn ni àríṣẹ́ rẹ̀ náà ọlọ́nsánú rẹ̀ ń ta àwọn lábá recognize ẹ̀ ń ta wọ́n ń wọ wálé orí onípa àmọ́ ọmọ fi àìsàn àìnílàkà yọ̀rọ̀ ọmọ fi ba ogun sẹ́rẹ̀ jẹ́ sọ́lọ́n fi kéwúrò yàn ná Muhammad sallallahu alayhi wa sallam sọ́lọ́n fi mo recognize wọ́n mọ̀ mí gbogbo olùdàgbàyé ọlọ́n fi ròyìn ànẹ́bì ni ó ní wa innaka la'ala khuluqin azim ìjọ kọ́ yìí bá ọ tí ó kọ́ yìí bá ọ náà ni kò fi wà kún gbogbo àǹfààní tó bẹ́ẹ̀ lè kó gbé wá lu ẹlòmínà ìlú yìí náà ló ń gbé sí àtọ́mí kànga àtọ́ mọ́sálásí tó ń kọ́ ìlú yìí náà ni wọ́n sì rí paarẹ́ àtàǹfààní rẹ̀ nùlú wọn fi ọjẹ́ mufti lérí àwọn tó mọ kéwú jù ọ lọ tí wọ́n dàgbà jù ọ lọ tí wọ́n ní làákàyè jù ọ lọ ọmọ bó ti lọ́bì tó fi débẹ̀ sí wọ́n lọ sọ pé a'lamu nnas wa afqahu nnas wa afhamu nnas sí wọ́n lọ sọ pé ọgbọ́n kan yé ju ń lu yìí ni ìwọ lọ mọ kéwú jù ìwọ lọ ní làákàyè jù ìwọ lọ ní influence jù ìwọ lọ mọ yẹn jù wọ́n kàn fi ọjẹ́ ni bọ́lọ̀ ti so yẹnu wa rabbuka yakhluqu ma yasha wa yakhtar bàbá fẹ́ nìkan joyè kèsì pọ́n lọ́ mọ̀ jù kèsì pé báwọn lọ́ da fún jù òun ló lóore jù ọlọ́run ṣàfitì pé òun ní ó dérí oyè yìí ni nígbà tó ti jẹ́ tìlú yìí máa ń rojọ́ tìlú yìí máa sọ̀rọ̀ tìlú yìí ò sínú rábítọ̀ èkejì ọba rẹ̀ ọ̀lẹ́tọ̀ àti inú wọn fi ọjẹ́ gbogbo mufti ilẹ̀ Yorùbá torí pé òun gọ̀ kọjá lú ẹ̀ wa man yata'adda hududallahi faqad zalama nafsahu ẹni tó bá ti trespass kọjá bí level lu ẹ̀ tó kọjá báńdì rẹ̀ ó ti ṣàbòsí wọ́n kan lábùkù ọba rẹ̀ kọ́ ní ọ̀jẹ̀ chairman gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ọba rẹ̀ kọ́ ló dàgbà ju gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ. bàbá wọn claim pé ẹ̀sìn tètè délu yín gbogbo nǹkan tètè délu yín sọ wá túmọ̀ pé báyà wọn á fi ọjọ́ jọ mufti gbogbo ilẹ̀ Yorùbá ọba wà ní pé àwọn yòókù ọba ẹgbẹ́ rẹ̀ yòókù ọkàn bọ́ta kí mo dúró sọ̀rọ̀ báyìí nísìnyí ò ní jẹ́ kí awọ́sọ ogun wọ́n lọ sáré bọ́ta ọmọ yẹyẹ àfa àwọn kan olórí àwọn kan bígbà tí làákàyè ń bẹ lérí ẹ bígbà tí ìmọ̀ ń bẹ lérí ẹ bígbà tó lajú onílàákàyè ó lè sọ̀rọ̀ tẹ́nì kò lè sọ lé àpàdà wàrà tí ó fún ọ lé sí nínú àwọn tó nílàákàyè ju ọ lọ tó mọ̀rọ̀ sọ ju ọ lọ́pàá ọba eléyìí dìrín sí ẹni ìwọ náà wà padà rí pọ̀rọ̀ yìí dàrú mọ́ lọ́wọ́ ọba mọ̀ ni ọmọ ti sọ tó tí bẹ́ẹ̀ náà ò ní fi mistake àkọ́kọ́ ò ní fi kọ́gbọ́n anna Muhammad sallallahu alaihi wasallam ó ní kò yẹ fún mùsùlùmí kí ejò san lẹ́ẹ̀mejì nínú sàkánná gbogbo ọmọ kó sínú mistake ọmọ kó sínú wàràtọ̀ ara tó lè kú bí aydikum ila tahluka kí ló dé tí ọmọ sí ọkùnrin yìí àǹfààní omi tó ń gbé wá kànga rẹ mọ́sáàsì ó dé gbogbo ilẹ̀ Yorùbá ni tó ọmọ fi sọ̀rọ̀ authority tó ọmọ sọ pé wọ́n ni mufti gbogbo ilẹ̀ Yorùbá ọba rẹ claim pé òun ni ọba gbogbo ilẹ̀ Yorùbá àìlẹ́kọ̀ọ́ bàbá yìí ọ̀pọ̀ púpọ̀ máa sọ̀rọ̀ sáwọn afá ọmọ yẹ̀yẹ́ àwọn aṣíwájú wa máa fọwọ́ sí júwe markaz àbọ́fíìsì kan àbí yàrá kan àbí ayẹ kan àbẹ́nì kan àbí ọmọ tó wá sọ pé ọmọ tí àwọn kan ọmọ gbẹ̀yìn tẹ́ǹsì ọmọ kan iṣẹ́ ọmọ gbẹ̀yìn tẹ́ǹsì ṣé bí wọ́n ti ṣe rádáadáa yìí láàfin mọ̀ pé wọ́n náà ọmọ gbẹ̀yìn tẹ́ǹsì lọ jẹ́ fáwọn tiẹ̀ náà Ramadan níbo yìí gbogbo apáta Allahumma ballighna Ramadan mo sọ́njọ́ ni mo ní ẹ̀mẹ́ náà ni Ramadan máa bá pàdé àwọn tí ò ní bá láyé ọlọ́mọkẹ́mi àti ẹkúnnú wọn àwọn tí ó bá láyé tó ní gbà parí ọlọ́mọkẹ́mi àti ẹkúnnú wọn àwọn tí ó gbà parí tó mi ò ní dé bá Ọlọ́run ní kẹ́mi àti ẹkúnnú wọn àwọn tí ó bá tó parí ẹ̀ tó tó wá gba ìmọ̀ye lọ́lọ́run ṣe mi àti yín àrísìkí àtọwọ́ tá a fi ṣe Ọlọ́run ṣe fún wa o àtàláfíà àti ìdùnnú Allahumma inna na'udhu bika min fujatil maut wa na'udhu bika min al-marad wal kufr wal faqr ya Allah ya Rahman ya Rabbal alamin ìkí Ọlọ́run ìgí Ọlọ́run kó máa bá gbogbo wa wassalamu alaikum
wa rahmatullahi wa barakatuhu.